lórí ọ̀rọ̀ òṣèrébìnrin Tọ́pẹ́ Òṣọbà tí wọ́n ṣaláìsí kọ́lọ́n bá wa tí àǹtí yẹn sí afẹ́fẹ́ rẹ̀ because this is an actress that almost all of us love especially for her soft spokenness and all àǹtí yìí lè má ṣe kọ́ ẹ̀ má ṣe ọmọ ta but you still fall in love with her character because of her soft spokenness so ikú yẹn really dùn it really hits especially when you know everything she has gone through medically and then now that she's trying to come back. Ṣé ní lóòótọ́ mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo nígbàgbọ́ nínú pé èèyàn kan lè ṣe èèyàn kan lè sàsí èèyàn kan kíní kan ṣe èèyàn kan bẹ́ẹ̀ yẹn kan Ọlọ́run bá náà sọ ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ò dá èèyàn àtàlùjọ níbi kò ṣe kí wọ́n máa sin òun bá a ṣe rí èèyàn tí ń rán èèyàn gbẹ̀rẹ̀ iṣẹ́ kó lọ lè bóun pa èèyàn kan kó lọ lè bóun sàsí èèyàn kan bẹ́ẹ̀ náà la rí èèyàn tí ń rán àwọn àlùjọ níṣẹ́ kí wọ́n ṣerú àwọn iṣẹ́ bíi so. èèyàn wa arábìnrin yìí ó ti jáde wá sọ ọ̀rọ̀ tí ó jẹ́ wípé yóò wọ etí èèyàn lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Òṣọbà ẹ̀yin tèmi arábìnrin yìí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó tú àwọn àṣírí kankan àwọn nǹkan tí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ó sọ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. I understand and I believe in that concept of èèyàn kan lè ṣàṣeyàn kí nǹkan máa ṣèyàn but I don't want to go into the details of everything that everyone is now saying pé bákan ló ṣe ṣaláìsí bákan ló ṣe kìnìkan I want us to focus lórí nǹkan tí mo fẹ́ sọ yìí. You see, one thing I've understood ni pé a lot of us are underestimating the power of brainwash. I think nǹkan tó ń ṣẹlẹ̀ mi sọ pé bóyá wọn pastor yẹn ò sá sí ẹni yóò àbí kìnìkan but a lot of you are underestimating the power of brainwash kí wọ́n brainwash èèyàn and you may say pastor yẹn lóògùn àbó ṣe kìnìkan but one thing you all don't understand that is plain here is brainwash. Sherry, let's start from the bottom line which is pé àǹtí yìí òun àti boyfriend rẹ̀ ni wọ́n fẹ́ jọ lọ sọ́dọ̀ pastor yìí láti lọ ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe yẹn òun ni pastor yẹn béèrè orúkọ boyfriend sí kan tó mọ̀ boyfriend àǹtí yẹn ò bá boyfriend rẹ̀ sọ̀rọ̀ mọ́ ó ti di pé ó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ pastor yìí gbogbo nǹkan kan ni oògùn àbí tí wọ́n bá ń ṣàṣìyàn and this will now lead me to desperation in women. You see, if you are a desperate woman mo lérò wípé nǹkan tí ó ń ṣe àǹtí yìí yóò kọ́ yín lọ́gbọ́n. Gbogbo wa kọ́ la máa marry gbogbo wa kọ́ la máa bímọ nǹkan tó kọ̀ wá ń bẹ̀ òun náà ni pé tó bá ti mọ̀ wípé àìmọ́rì àtàìbímọ rẹ you tried your best in this whole thing but it didn't work mọ̀mọ́ wá nǹkan tí ò sọnù kiri. You see, this woman's desperation of wanting to be married, of wanting to have a child particularly ló gbé wọn pàdé irú èèyàn báyìí who is a sweet talker and a manipulator. Mo fi títí ìbẹ̀lọ́ máa ṣẹlẹ̀ rí kò ní ìdí kí pásítọ̀ yẹn sa oògùn kankan the only thing tí pásítọ̀ yẹn kàn máa sọ fún àǹtí yẹn náà ni pé sórí boyfriend yẹn mo ti bẹ́ẹ̀ ṣe kíní kan sí o ò fúra pẹjọ́ máa ń jà àdámọ́ yóò bá tira yín mọ̀ òun gan ni gbogbo nǹkan ìṣe látijọ́ tí ò sì fi doyún that's the only thing he could have taken that man to tell that lady and that would have made her leave that husband coupled with the fact that that thing is coming from a pastor. A narcissistic manipulator met a desperate woman nìkan tí gbogbo wa ń rí that is playing out in this situation ẹ kọ́kọ́ gbàgbé oògùn àbí wọ́n ṣàṣeyàn kankan náà ẹ jẹ́ fún ilé example kan ó ní ìyá kan lórí TikTok app yìí mi ìfẹ́ dárúkọ but whoever knows we know her ó bímọ rẹpẹtẹ báyìí ó máa ń go life gan ìyá yóò sì mọ sọ fún àwọn èèyàn tí wọ́n ń wá ọmọ wípé ẹ sẹ́ndì owó pineapple o ẹ sẹ́ndì owó orange o òun fẹ́ ra nǹkan fọ́mọ òun so ọmọ òun tóun rà fún yẹn torí pé Ọlọ́run bless òun ṣàbí amọ́ntò òun torí pé Ọlọ́run bless òun so òun ni òun máa fa àwọn ọmọ òun ṣàdúrà fún yín pẹ̀lú owó pineapple tẹ́ bá send and people are sending it women who are looking for children are sending it but anyone can see through that woman that this is a working 419 scam. Ìyá ta dẹ̀ ń sọ̀rọ̀ ìtẹ́ bá gbọ́ òyìnbó ẹnu àwọn ọmọ you can tell wípé owó tí gbogbo yín dá yẹn ó fi ń brought àwọn ọmọ tiẹ̀ up dáadáa. That's someone who is preying on the desperation of women that are looking for children. Ẹni tó ń sẹ́ndì owó ápù tó ń sẹ́ndì kìnìkan kò ń ṣe pé gọ̀ desperation ni ò jẹ́ kó wò wípé ẹ̀tì ẹ̀dùn náà ìyá tó ní mọ̀ sẹ́ndì owó pineapple owó kìnìkan ṣójọ́ náà ni. Forget about pé bàbá yìí lo oògùn fún this man is a narcissist manipulator that met a desperate woman and this is where my own bone of contention will come. Dúró dàsìkò Ọlọ́run ẹ o lọ sọ́dọ̀ pásítọ̀ kan ó ṣe kìnìkan don't be too desperate sórí èèyàn tí ó pera rẹ̀ tí ebi pè ó ti pọ̀ ju àwọn tí Ọlọ́run bá pè lọ ní ìsìn especially if you are a celebrity if you are a star ìwọ̀nba ni kó mọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì síwájú àwọn tí wọ́n ń pera wọn léèyàn lọ́n lọ ìwọ̀nba ni kó mọ̀ jẹ́ kí ẹni tí ó pera rẹ̀ léèyàn náà kó mọ̀ fi ọwọ́ lé ẹ lórí because you as a star you as a celebrity
ògo tí ń bẹ lára rẹ òun púpọ̀ nínú àwọn pípù yìí náà wọ́n á máa ṣe kí ni wọ́n fẹ́ gba tara rẹ tẹ́lẹ̀. And if we talk about the hairdresser náà tó jẹ́ wípé wọ́n sọ wípé hairdresser tí woman yẹn ń bẹ pẹ̀lú rẹ̀ hairdresser yìí náà ń kọ́ ìmọ̀ pa àwọn èèyàn kí wọ́n wá yọjú wò wípé ọ̀dọ̀ òun ló wà ó ẹni tó yẹ kó tún bò ó lásìkò tó yẹ kó ṣe kíní kan àwọn èèyàn ó mọ ya fọ́tò rẹ̀. òun la Yorùbá fi sọ wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì lòun náà. And for every woman tó jẹ́ wípé pásítọ̀ kọ́ ló fẹ́ o ọkùnrin lásán ló fẹ́ o ṣé púpọ̀ náà àwọn ọkùnrin míì tó ń fìyà jẹ ọ́ ṣé kò mọ lé ọ sá bó o ṣe ní ráwọn òbí rẹ bá sọ̀rọ̀ bó o ṣe ní réyàn bá sọ̀rọ̀ kí ìyá yẹn lè bá jẹ ọ́ dáadáa gbogbo rẹ̀ kọ́ lóògùn. A desperation of wanting a child is why she took all that nonsense that happened from this man gbogbo ẹ̀ kọ́ lóògùn. And I saw someone who is saying, how can someone like Tope to jata to ṣe kíní kan báwo ló ṣe máa end up pẹ̀lú. That is what desperation would cause. All the obìnrin mi, she would have all the qualities in life, but the kind of man she would settle for tó bá di pé gbogbo ẹbẹ̀rẹ̀ sí ní ṣe kíní kan wàá máa gbọ́ lẹ́nu obìnrin pé ọmọ ni mo wá dọ̀dọ̀ ẹ̀. It happens. Kí ni nǹkan tí mò ń sọ? Dear women, don't allow desperation for marriage. Don't allow desperation for a child. Ẹ má jẹ́ kó tì yín lẹ́nu kú. Bàbá yóò nídìí láti fi oògùn wá irú obìnrin yìí. All it takes is words of mouth to tell her, torí ẹ̀ ló ti fi ìbímọ ẹni tó ń fẹ́ yìí ni ò jẹ́ kó tètè bímọ. Àdámọ̀ yín ò papọ̀, yẹra fún. That is all it takes. Gbogbo ẹ̀kọ́ lóògùn. And mo dẹ̀ ti rí lórí social media, a lot of people are preying on women who don't have children. Nǹkan tí ò yẹ, tí ò tọ́. Obìnrin mi lórí pé ó ń wá ọmọ. Ọ̀dọ̀ pásítọ̀ tó lọ kò kúrò ńbẹ̀ mọ́ ibẹ̀ pásítọ̀ yẹn ló padà fẹ́. Gbogbo rẹ̀ dẹ̀ kọ́ lóògùn like I said. So please, kí gbogbo àfi woman yẹn ká fi ṣe àríkọ́gbọ́n. It is that desperation of wanting to be a mother that made her find herself in this shitty situation. Wọ́n á fi ilé ìgbàládùra gbogbo pátápátá tá à ń wá ọmọ tá à ń wá ìdùnnú. May God grant every one of you what you are looking for. But please, don't be desperate.